Adunni Olubukonla aya Ìfẹ́dayọ̀ ọlọ́jọ́ bí ní o. Happy golden jubilee Adunni wà pẹ́ láyé. May your days be long in prosperity. Adunni at 50 rèé Olubukonla olóríire ọmọ ẹni abíire ló ń ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n bí sáyé. Olórí Ìfẹ́dayọ̀ Adékalẹ̀ ní ìlú tuntun Òṣòro Ìkálẹ̀ Màdìdì ń kí lọ́wọ́lọ́wọ́. Wọ́n rán mi ní Mrs. Olúwakàyíkúnmi Ẹ́líìnì Ọ̀sẹ́mẹdẹ̀ náà ni wọ́n ní ìpolongo fáyé wípé ẹni abíire ní ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí. Adunni àdé adùnúbárìn má tó ṣe wà ápẹ́ láyé nílé ayé tó wá onírógun àbámọ̀. Gbogbo àwọn ẹbí àwọn ọ̀rẹ́ pàápàá jùlọ ẹbí Ọ̀sẹ́mẹdẹ̀ àti ẹbí Adékalẹ̀ náà ń kí Adunni Olúbùkọ́lá o. àwo Tóyìn tòmátò ìyẹn Tóyìn tòmátò ní Jámánì màmá Adéròǹkálẹ̀ ń ké sí. àwo Kíkẹ́ lọmọ màmá Àbèjì nílùú Dublin aya lówó òkèrè nǹkankan ò ní ṣíẹ́ nǹkankan ò ní ṣẹ̀mí rẹ̀. Adunni bó ṣe 50 yìí wàá ṣe 60 máa ṣàmì ńlá wàá bá wọn ṣe 80 títí wọ 100 jù bẹ́ẹ̀. ẹ wo gbogbo April 7 lọ́dọọdún lọ́jọ́ bíi Adunni o. bó bá máa di April 19 gangan ní aláàrẹ̀ àjàgbá tí pẹ́pẹ́ yà á pọn mọ́. tí rẹ́gbẹ́rẹ́gbẹ́ á wá tí wọ́n bá aya Ìfẹ́dayọ̀ jíjó dùnú fún Elédùmarè ọba. àní Mrs. Olúwakàyíkúnmi Ẹ́líìnì Ọ̀sẹ́mẹdẹ̀ lónìí máa polongo èyí. ó ní ọlọ́jọ́ bíi wẹ́ẹ̀yì Adunni Olúbùkọ́lá kì í ṣẹni bẹ́ẹ̀ wò ṣe èèyàn. wọ́n kì í ọ́ o. ìlú rẹ̀ Ayetoro Egbado l'Abeokuta ni mò ń rè lọ́wọ́lọ́wọ́. jẹ́ orí ó máa wú Adunni Olúbùkọ́lá ńlẹ̀ Oriki rẹ̀ gangan ni mo fẹ́ máa kì pẹ̀lú ohun tó ṣára ọ̀tọ̀. ọmọ Ayetoro mẹ́jọ ìwà ni mò ń kúkú ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ Ẹgbàdo tó ná dalẹ̀ ọmọ ṣẹ́tọ́rọ́ ọmọ ṣẹ́tọ́rọ́ kó tó jẹun. ọmọ owó yẹ lé o ṣí yẹ ta o òrùṣì òye ọmọ ènìyàn kò tó ṣe ṣubú lọ́jà bẹ̀rìn yín sí. bolówó lé bàbá yín bá ṣubú ariwo ẹ̀ta ọmọ ẹni ìṣọ́gbà òun kó wá wí o. iṣẹ́ òun ní ọ̀rọ̀ lọ́wọ́ èmi adìyẹ òtòṣì ló ń jẹ láàrin ìgbẹ́ tó lówó ilé bàbá yín ní jẹ ní gbangba oko. èédì gbó ọmọ ọba tẹ̀bítà rẹ̀ ọmọ ọ̀rọ̀ ìyálù ní ọmọ ọ̀rọ̀ ìyálù yan ọmọ akẹ́kọ̀ọ́ kọ́lọ́rọ̀ ó gbẹ́ kọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ yóò ṣe. ọmọ ògbógbó ikúlógbò tó ti gborí wá. ẹ̀yin lọmọ mi pọ̀jọ́ kà lọ ló bá dí kókó. ẹ má máa jẹ́ kó mi ó pọ̀jọ́ kà mí lọ. òkúta ẹgbẹ́dọ̀jà tí ó tà òkúta ẹgbẹ́dọ̀jà tí ó kánjú owó. òun ni bàbá yín dáṣọ fún tí wọ́n ń pẹ̀lẹ́ eégún. ìgbọ́mọdé àfẹlẹ́jà rẹ̀ o. ọmọ bọ́ nílé òsùn bọ́ pẹ́ títí òun ẹ máa mú nílé lọ. ọmọ aṣọ lè má ṣàfọwọ́ ra ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. ọmọ bọ́ kẹ́mi ní kẹ́kẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ èjì ọkọ. ọmọ bọ́ kẹ́mi ní gẹ́gẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ fàálì. kíkẹ́dá ìkẹ́mi ń kọ́ wọn lẹ́gbẹ̀rìndínlógún nínú ilé bàbá tó bí ọlọ́mọ. èèyàn tó bá kí yín lọ́wọ́ èèyàn tó bá kí yín máa bímọ èèyàn tó bá kí yín aṣòwò àjèrè. ọ̀rọ̀ wa tòrò bí omi ìyálẹ̀ ta omi ìyálẹ̀ ta ò wà tòrò bí omi àfọwúrà ọ̀pọ̀n. Ayetoro máa jọ ọmọ Ẹgbàdo tó ná dalẹ̀ ọmọ ẹgbẹ̀rún ẹ̀kọ́ àkàṣù àkàrà ọmọ nílùú Ìpó ṣẹlẹ̀ rọ́ọ̀bùnmi oṣùrù tẹ̀lẹ̀ màdẹ̀màdẹ̀ ọmọ nílùú Mọ́kànlá ọmọ ṣiṣẹ́ tọrọ kó o tó jẹun àgbà tí ò ṣiṣẹ́ tọrọ omi ṣòro ọbẹ̀ ni yóò kàn jẹun ọmọ nílùú Àdínàrè òfòmí rọrí fọ ọṣẹ pafopafo. Ayetoro ọmọ nílùú Pupa bí ọkàn ṣoṣo ọmọ alápá ń sápá ṣe bí kò lè yẹni ni ọmọ ọlọ́rọ̀ tí kún yùmùyùmù ìwà ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́. Ayetoro ẹlẹ́rìí fún ọ̀gọ̀rọ̀ ọmọ eléégún ẹlẹ́ṣọ́ àràǹbarà ara ẹgbẹ́ bí ara Ọ̀yọ́ ọmọ bẹ́ẹ̀ bá wọn lọ́nà ẹlú wọn ìdá ọ̀gbìn àfàì bá wọn lọ́nà ọmọ ẹ ṣe kankan kẹ́ ẹ mọ́ afẹ́fẹ́ inú ilé sọta. Ayetoro ọmọ òbí ni lọ́rọ̀ oṣù pàmẹ́wàá bí ẹni pààrọ̀ àlẹ́ kọ́lá dé Ayetoro gbogbo wọn ní ṣiṣẹ́ oge ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kù dé ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. ẹ̀yin ló pọ̀ bìrì kó tó tẹ̀lú jẹ́ kọjá kọ̀ǹdó torí kí wọ́n lè dá wọn lẹ́kùn ogun ni ọmọ lukú ewu ẹlẹ́wọ̀ ẹ̀tù ọmọ bàtẹ́dé àgbẹ̀dẹ̀gbẹ́dẹ́ mídò òkun ẹ̀ tẹ́lu mẹ́yẹ ọmọdégbé ńlọ pọ́nmúlọ́rọ̀ mọ̀jà
ìyáálé kan Ayetoro ọmọ nílò nífẹ̀ẹ́ ọtú tẹ̀tẹ̀rẹ̀ ọmọ adórí omi gbẹ́rẹ́tẹ̀rẹ́tẹ̀ ọmọ nítorò bí omi ìní ó fi dídá ọwọ́ dó sórí ọwọ́ Ayetoro máa jọ ó fi mímọ ẹ títa ilẹ̀ dó sórí ilẹ̀ ọmọ arọ́pọ̀ ńlá jomi tó ẹran ẹkùn ọmọ àlàyé tó ní ilẹ̀ títí dójú ọ̀yàn Ayetoro ọmọ ẹlẹ́rọ̀dọ̀ títí tó fi délé kẹtù ẹpẹ̀lẹ́ o ọmọ ọlọ́run rẹ́pẹ̀tẹ̀ tó ń bẹ lókun ṣẹlú abomirẹ gbójúlógún falẹ̀ àwọn lẹ́gbà ọmọ wíkóńkó lójú alárọ̀ kọ́lárọ̀ ó gbá balárọ̀ bá gbá kí lọ́lọ́rọ̀ yóò ṣe ẹkùn ọmọ Ayetoro máa jọ ọmọ ẹgbàgbọ́tò ó ná dalẹ́ nínú ilé bàbá tó bí lọ́mọ àní aya ọ̀sẹ́mẹ́dẹ́ olúwakáyì kún mi álínì lónìí kí n máa fọ rere ìwí pé Adunni Olubukonla afúnimáwo bẹ̀ Adunni adé ló ń ṣe 50 ó jèrè Adunni kí Adunni o Adunni ṣàdíà tó ní jí cascade service ń kí ọ ọmọ ọkọ gbogbo ẹbí ọ̀sẹ́mẹ́dẹ́ gbogbo ẹbí adékalẹ̀ pàápàá jùlọ àwọn aláwọn rẹ̀ gbogbo ẹbí ọkọ ìfẹ́dàyọ̀ adékalẹ̀ lọ́ní kí n máa kí Adunni Olubukonla tí ń ṣe 50 ó jèrè on the 19 ní o ní wẹ̀jẹ̀wẹ̀mú àwáyé ṣùgbọ́n the 7 lọ́jọ́ bí Adunni ire owó ire ọlá abá ọmọ ẹgbẹ́ títí dọjọ́ ayé gbogbo April 7 onídìbàjẹ́ láéláé April 19 adébáwọláyé àdàláfíà òjèrè àwọn ìdòwú iye sálẹ̀mí kúkú ń jẹ́ ìjẹ̀bú wọ́tá sáìdì lè ní kúkú ti wá ọmọ ìwòpin àjídàgbọ́rẹ̀ mi o.